shop BC 490 and 491 Abishewa trading stores ládé yẹn o. Kò sí irú lace tá a fẹ́ kódà wa lára tuta náà tún lè lọ síbẹ̀. Nọ́mbà wọn lélẹ̀ ẹ máa pè wọ́n báyìí 0706 386 0829 0706 386 0829. Hello. Hello, sir. Ẹ kálẹ́ mà kílẹ̀ ńlá kọjá mà. Hello, sir. Ẹ kálẹ́, sir. Yes ma. Ẹ jọ̀ọ́ sir, mo fẹ́ kẹ́ là mí lóye lórí nǹkan kan ni. Ó ṣẹlẹ̀ pé opó ni mí. Tẹ́ ń gbọ́ sir. À ń gbọ́ yín mà. Yes, sir. So, àwọn gbogbo àwọn kọ́tọ́kọ́ jẹ́ àwọn family ṣá ti gbẹ́sẹ̀ lé. Wọ́n ti gbà á. Ìgbà tó wá yá mo wá Ọlọ́run wá ṣe bí kékeré kan. Later later mo wá padà mọ̀ pé àbúrò ọkọ mi ló ní ibi ibẹ̀ yẹn. Wọn ò dẹ̀ béèrè mi mọ́ láti ìgbà yẹn. So, mi ìfẹ́ nìkan kan ṣe pẹ̀lú wọn, mi wá mọ̀ nǹkan tí mo lè ṣe. Àgbékalẹ̀ yín ò yé mi o. Àbúrò ọkọ yín ló ní kíni? Ló ní ibi tí ẹgbẹ́ ibi tí mo ní ibi site kékeré kan sí. Ṣé ńgbà tọkọ yín kò láyé lẹ lọ ra lẹ̀? Bẹ́ẹ̀ni sà. Ìgbà tẹ́ wá ra lẹ̀ yẹn ó wá débi tí ẹgbẹ́ àbúrò ọkọ yín náà kọ́lé sí. Bẹ́ẹ̀ni sà. Ok, ṣé wọ́n ti ń gbé bẹ̀ ní tiwọn? Bẹ́ẹ̀ni. Ok, ẹ̀yin ò mọ̀ pé wọ́n ń gbé bẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé ẹ lọ ra lẹ̀ síbẹ̀? Mi mọ̀. Ẹ mọ̀ rárá. Ok, ṣé ẹ ti ń kọ́lẹ̀ yẹn lọ àbẹ́ ẹ ti máa kọ́ lọ? Ara mi kì í ṣe kankan bẹ́ẹ̀. Ẹ kàn ṣe rà ní àbí? Bẹ́ẹ̀ni. Ẹ tà lẹ́rọ̀ kí mo sọ fún yín? Ẹ tètè tà lẹ́rọ̀. Ṣọ́rọ̀ mi ti yé yín mà? Kí ni èjì yín? Ó ti yé mi. Kí ni èjì yín mà? 34 years. Ẹ ti bí ọmọ mélòó? 4. Ẹ tà lẹ́rọ̀ ìdílé léyìí. Ẹ nígbà tí ọkọ yín kú wọ́n gba àwọn dúkìá ọkọ yín lọ́wọ́ yín lọ́tún lósì. Àbúrò ọkọ yín náà ó wà lára àwọn tó tán gbógun tì yín àbí? Bẹ́ẹ̀ni sà. Èmi ò lè dá àárín yẹn torí kú tó kọkọ yín ó hàn sọ́lọ́run ó dẹ̀ hàn sọ́kọ yín náà ó dẹ̀ possible kẹ́yìn náà kó hàn sẹ́yìn náà. Nípa ìdí èyí àgbọ́tẹnu àwọn ẹbí ọkọ yín àgbọ́dọ̀ dá ẹjọ́. Sọ̀rọ̀ mi ti yé yín mà? Ní tèmi kàn mọ̀ ni pé tọ́lọ́mbà ti ẹ kó bá ṣàánú yín bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ ráàánú gbà bẹ́ẹ̀ yẹn ẹ mọ́tò lọ kọ́lé sí àárín àwọn fámílì ọkọ yín yẹn ó rọ̀ǹgì mà báwọn yẹn ṣe jẹ́ nìyẹn o. Ẹ kú kalẹ̀.